ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wá lè ní sọ pé kì í ṣe yẹn ayé ò ṣe mí nù sọ̀rọ̀ pé ayé tí ń ṣe olúwa rẹ̀ bẹ́ẹ̀ báwọn. ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn bàbá wa. ọba tí wàá ṣẹlẹ̀ sí tá a fẹ́ kọ́ ṣẹlẹ̀ nígbà yí àbàbà wa òwe sùn jẹ́ kí wọ́n sún síwájú. ewé àtẹ̀kọ́ láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n látẹnu bàbá wa Sulaiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló wọ́n fẹ́ ìgbà ìwáṣẹ̀ rẹ̀ o ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń fúnni lóye ìgbà ìwáṣẹ̀ ẹ máa bá wa ká lọ. tọ́ mo kí gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa lákòókò yìí pé a kú déédéé àkókò yìí o ẹ kú ọjọ́ méjì mẹ́ta orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín pé Olúwa Ọlọ́run Olódùmarè ọba tó dá ayé tó dá ọ̀run tí ó wà pẹ̀lú wa láti jọ́ yìí tí ó jẹ́ ká tún ní oore ọ̀fẹ́ èmi láti pàdé ó ní mo fi orúkọ rẹ̀ mo fi kí yín pé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa o. àwọn ọ̀rọ̀ wo la fẹ́ gbéyẹ̀wò lónìí lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ nígbà ayé àwọn bàbá wa báwo làwọn bàbá wa ṣe ń lo ìgbésí ayé wọn tí gbogbo nǹkan fi gbẹdẹmukẹ́ tí ayé fi rójú tí òde ìlú fi tòrò mínímíní tọ́ ẹ̀yin yẹn wa ẹ máa bá wa ká lọ o. ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí òun ni ewé erinrin ewé kan bẹ tí àwọn bàbá wa ń pè ní ewé erinrin ewé erinrin yìí bó la bàbá wa ṣe kàkún tó nígbà wáṣẹ̀ kí sì ni òye tí Olódùmarè fi yé wọn àti ìwúlò tó wà lára pàtàkì ewé yìí. ewé yìí ní àkókò tí ó ní ni wípé inú òjò ló máa ń wà dáadáa kò kì í sí nínú ẹ̀rùn púpọ̀ tó náà kọ́ ni wípé ewé erinrin yìí ewé tá à ń pè ní ewé erinrin òun ni. ẹni tá à ń retí rèé o yẹ ẹsẹ kábíyèsí fọba. ọba ni lóòótọ́ atọ́ba tẹ́lẹ̀sì ní láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ ó pọ́n láwọ̀ rẹ́súrẹ́sú ó wà nínú ike tó yááyé pẹ̀lú ìrísí tó fanimọ́ra tó bá ń ṣe ni bí òtútù àbí rònú dórí ẹni kodò tá a bá ti rán ni sí i gbogbo ẹ̀ dópinu tó bá kọ́kọ́ dórí ahọ́n yóò kọ́kọ́ jarun pa ara níbẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ tó bá dé gògóńgò tán a sì sé mẹ́ni jọjọ tá là ń pè rí Royal Zebra alcoholic bitter drink. ẹ̀kẹ́ni gbélérò Royal Zebra bitter drink alátìlẹ́yìn ògóró ẹ̀yìn tí ń roni gorogo omi mu ti fún ọkùnrin lákọ̀tún agbára tó tún dènà àwọn àrùn mádùnmádùn nínú ara Zulawog International Nigeria Limited tó wà ní No.1 Ewu Olóyè Street Ìtasọ́ní Ìságámù nípínlẹ̀ Ògùn ló ń pọn Royal Zebra bitter drink hello 09054733314 bí ronú tìjọ kó bọ́ ságo Zebra. lórí ọ̀rọ̀ yín ọ̀rọ̀ wa tá à ń bá bọ̀ ètò wa ìgbà wáṣẹ̀ mo ní gbẹ bá gbàláyé mi àtẹnudọ́ ẹ̀sẹ̀ dé àtẹnudí fọkàn bá wa bọ̀ mo ní ewé erinrin la fẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́ tòní kó lè jàǹfààní láti jẹmùkúndùn báwọn bàbá wa ṣe ń lò gbèsè ayé wọn nígbà wáṣẹ̀ ewé erinrin tí mò ń sọ̀rọ̀ báyìí tẹ́ ẹ bá wò mí bẹ́ẹ̀ sì ń bá mi bọ̀ ewé erinrin yìí ó máa ń hù níbi tí omi bá wà dáadáa ìdí tí ó fi jẹ́ pé inú gbá òjò ńlọ pọ̀ dáadáa tíyàn lè rí káàkiri ní àkókò ẹ̀rùn ó ṣeé ṣe kéèyàn máa wá káàkiri tó bí bá wà kéèyàn tó rí mo wá fẹ́ sọ àwọn àǹfààní àti ìwúlò kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ níwọ̀nba tí ẹ̀yin tẹ́ fi lè gbádùn bá bàbá wa ṣe lọ ayé wọn nígbà wáṣẹ̀ ìwọ̀nba èyí tí Ọlọ́run fi yé bàbá tèmi mọ́ torí pé ìmọ̀ ibùdó kan ni ẹnìkan ò lè wẹ̀já bá a ti ń sọ̀rọ̀ yìí èyí tí èmi mọ̀ òun ni mò ń sọ̀rọ̀ lórí ẹlòmíín náà ń bẹ́nu ilé tí ń wò mí tàbí tí bàbá rẹ̀ ti mọ̀ nípa iṣẹ́ yìí rí tí wọ́n ti lò ó lóríṣiríṣi ọ̀nà míì àmì ìtẹ́mi máa ń pa àríṣà bá mi fi yé mi tí mo sì lò ó tọ́lọ́ sí ní orí bẹ́ẹ̀
òní mo fẹ́ sọ̀rọ̀ báyìí. Ewé erinrìn jẹ́ ewé kan pàtàkì tí bàbá mi jẹ́ kó yé mi pé ìyówù téèyàn bá lò sára tó bá fẹ́ gbòdì lára èèyàn tó jẹ́ bíi tá a lè pè ní májèlé poison, bóyá ọjọ́ májèlé tí inú tó wọnú ẹ̀jẹ̀ ni tàbí májèlé tó wọnú fún tá a jẹ nípasẹ̀ oúnjẹ, tàbí èèyàn tiẹ̀ sí oògùn Yorùbá lò tàbí èèyàn sí oògùn òyìnbó lò tàbí wọ́n lo oògùn fún yàn lóògùn òyìnbó gan tó wá fẹ́ gbòdì lára èèyàn. Ẹ̀rí àwọn bàbá wa máa lo ewé láti yọ oró nǹkan burúkú kúrò lára. Kódà ewé bàbá mi á tún máa lò bí ejò bá búyàn jẹ, bẹ́ẹ̀ bá ti lè lò pẹ̀lú ògùn Ọlọ́run èèyàn ó sì bẹ̀rẹ̀ sí ní àlàáfíà. Ìwúlò rẹ̀ pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ mẹ́nu bà níwọ̀n bẹ́ẹ̀. Àkọ́kọ́ nú ìwúlò tí ewé erinrìn ní, tí èèyàn bá rí wípé èèyàn sí oògùn jẹ tàbí ó lo oògùn òyìnbó kan ó fẹ́ máa dà láàmú nínú ara, tàbí ó tiẹ̀ jẹ oúnjẹ ojú oorun tí a rí pé tí ń ṣe wà spiritual, tàbí inú yẹn kàn wú bẹ́ńbẹ́ ẹ̀ tí ẹ̀ mọ́ kókó tí ń ṣe, ewé yìí nìkan òun lá gbó á fomi sí, ẹnìyẹn ó mú déédéé tọ́ḿbìlà kékeré tó bá ti lè mú láàárọ̀ tó sì mú lálẹ́ déédéé tọ́ḿbìlà tó jẹ́ pé síbí ìmùkọ́ 6 ló wà nínú ẹ̀. Torí àwọn míì máa ń sọ pé oògùn ìbílẹ̀ nígbà wáṣẹ̀ kò ní òdiwọ̀n, irọ́ ni o. Àfi tó bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tó fún ọ ní egbòogi lókù. Oògùn Yorùbá ní òdiwọ̀n ó sì ní ẹrẹ́wọ̀n. Yorùbá méjèèjì tí mo sọ ló yàtọ̀ sí ara wọn, òdiwọ̀n ó sì ní ẹrẹ́wọ̀n. Tẹ́ ẹ bá ti lè gbó lápèjúwe, tẹ́ ẹ bá ti rí ewé tó bá kún ọwọ́ méjì báyìí, tẹ́ ẹ bá fẹ́ gbó omi tẹ́ fi sí kó má ju déédéé omi tọ́ḿbìlà tí mo sọ yìí tí mo ní síbí 6 ni, wọ́n ju déédéé tọ́ḿbìlà 6 náà lọ. Ẹ wàá gbó pẹ̀lú ẹ wàá ṣẹ. Tẹ́ ẹ bá ti lè ṣẹ múmu rẹ̀ àti lílò rẹ̀ déédéé tọ́ḿbìlà tí mo ní déédéé síbí 6 ni láàárọ̀ àti ní alẹ́. Tí èèyàn bá sí oògùn jẹ yóò sì kú lára rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run. Tọ́ ẹlẹ́ẹ̀kejì tá a tún lè lo ètà àgbo yìí fún, tí èèyàn bá ní ìpèníjà nípa kòkòrò ìgbóná, bóyá chicken pox tàbí measles, bóyá ó ti níbà tẹ́lẹ̀, bóyá ibà yẹn wá jẹ́ kí ìgbóná jáde lára rẹ̀. Ìgbóná yìí ewé èèyàn bàbá wa máa lò fún bá a ṣe gbóhùn náà ni, àmẹ́ni yóò máa fi rárá yàtọ̀ tó wà mẹ́ni yẹn yóò tún máa fi ra ojú ibi tí ìgbóná yìí ti mú, yóò sì tún máa mú ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ láàárọ̀ àti ní alẹ́. Ìwúlò wo ló tún wà fún ewé erinrìn? Ìwúlò rẹ̀ pọ̀ gan o. Ẹ jẹ́ ká tó mẹ́nu bà ìwúlò pàtàkì kan tó tún wà fún ewé erinrìn. Ìwúlò ẹlẹ́ẹ̀kejì tí obìnrin tí wọ́n bá sọ pé bóyá yálà ọmọ ò dúró dáadáa nínú obìnrin, bóyá ó lọ sílé ìwòsàn òyìnbó wọ́n ní ọmọ ò dúró ní àyè tó yẹ kó dúró sí, tàbí wọ́n tiẹ̀ ń sọ fún ẹni tó wà nínú oyún tó jẹ́ aláboyún wípé ọmọ yìí bàbá rẹ̀ ló yẹ kó bí, kò tí wàá tètè bí, tàbí aláboyún bá ń rọbí lọ́wọ́. Torí owó yìí ó dáa jù ká jẹ́ kí àsìkò ìbí ọmọ kó súnmọ́, kó tí aláboyún tí ó lò kó ti wọnú oṣù 9, kó ti lo oṣù 9 rẹ̀ kan kó pé kó tó lò ó. Ìwúlò méjì ló wà fún. Èèyàn lè lò fún obìnrin tí ń rọbí lọ́wọ́, tí wà lórí iṣẹ́ lọ́wọ́, bóyá à ń bẹ náà fún lọ́wọ́, bóyá wọ́n ti ẹ̀ pé tọ̀ àwọn dókítà olóyìnbó pé tọ̀ àwọn bóyá káwọn ṣe iṣẹ́ abẹ fún. Sẹ́ẹ̀sìmọ̀ lóòótọ́ nílẹ̀ adúláwọ̀ àwa ka sí abẹ kún, àwọn olóyìnbó ò ka sí abẹ kún, wọ́n kà kún ọ̀nà ìgbàlà. Àmọ́ kìí ṣe gbogbo yẹn ni ó yé ní ọ̀dọ̀ wa níhìn. Pàápàá jùlọ nígbà wáṣẹ̀ wọn ì sábà fi abẹ́ gbẹ̀bí ní ara aláboyún níjọ̀wọ̀n àná. Bàbá wa rí pé obìnrin wà nínú oyún tó sì tó oṣù 9 rẹ̀ pé àbàbà wọn ní ká mú ewé ká gún mọ́ ọṣẹ. Tá bá ti gún mọ́ ọṣẹ á fi ẹ̀rù alamọ làwa ń pè l'Ógbómọ̀ṣọ́, àmì ń pè ní ẹ̀rù àwólà, ẹ̀rù alamọ ẹ wà gún mọ́. Tá bá ti gún mọ́ ọṣẹ níwọ̀n náà ni o. Aláboyún yìí yóò máa fi wẹ̀, tí bá ti fi ń wẹ̀ lálaalẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run á gbọ́hùn yá á gbọ́tọ̀mọ́. Àmọ́ ká jẹ́ pé aláboyún tó ti wà lórí iṣẹ́ títí ń rọbí lọ́wọ́ ni, àfi ká gbo ewé yìí o, ká gbo á wà fi ọwọ́ àbàbà wọ́n ní ká fi ọwọ́ àlàáfíà ọwọ́ left ká fi gbé fún ọwọ́ àní tó sì ọwọ́ òsì left ni wọ́n fi gbé fún aláboyún, yóò fi ọwọ́ àlàáfíà gbà. Tó bá ti pé ó ti wá jẹ́ tí ó ti jẹ́ pé aláboyún yìí tí ó ti rẹ̀ kó tó di pa àmọ̀
tó ti ṣiṣẹ́ tó ti rẹ̀ tó ti wà lórí iṣẹ́ tó fẹ́ bímọ tó ti fẹ́ rẹ̀ àwọn bàbá wọn ní ká sáré já ewé yìí méje ká fọwọ́ àlàáfíà já méje ewé rẹ̀ yìí ewé erinrìn yìí ká já méje ńbẹ̀ á wà fọwọ́ àlàáfíà á fi sí lẹ́nu tàbí kó fọwọ́ àlàáfíà gbà kó dà sẹ́nu ìgbà tó bá yẹ lè jẹ́ tó bá yẹ lè gbé tọ́ rẹ̀ mì lójú ẹsẹ̀ náà ni á sì gbóhùn yá á sì gbọ́ tọmọ ewé kan pàtàkì tí a tún lè sọ ní orúkọ ewé abíwẹ́rẹ́ ni ewé abíwẹ́rẹ́ ń bẹ lọ́tọ̀ o èmi mo kàn fún nàgíjẹ abíwẹ́rẹ́ nítorí pàtàkì ìwúlò sẹ̀ rẹ̀ táwọn bàbá máa ń lò fún láyé àtijọ́ nígbà wáṣẹ̀. tíì tó ti wọ̀lú o. làwa fi ń tì. ó dára lára ọkùnrin. làwa fi ń tì. ó dára lára obìnrin. làwa fi ń tì. jẹ̀díjẹ̀dí àkùrá. làwa fi ń tì. ara tí ń ṣiṣẹ́ òòjọ́ tó tún jẹ́ dídùn àmójútó lára òun pè fún ẹ má wò ó níran. àfi ká tọ́jú arakára òun ọmọ gbàgbọ́dé. ìdí nìyí tá a fi ṣe láwa fi ń tì ìgbàlódé ọkọ jẹ̀díjẹ̀dí. tí ti fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara àlàáfíà ní fi rọ́pò gùdẹ̀gùdẹ̀. láwa fi ń tì tí tó gbajúmọ̀ kiri àgbáyé. tòyìnbó taláwọ̀ dúdú ní gbádùn láwa fi ń tì. bẹ́ẹ̀ ni ìwọ pàágbó òmìnira kúrò lọ́wọ́ jẹ̀díjẹ̀dí máa mú láwa fi ń tì nígbà gbogbo. NAFDAC ti jà ló ń tẹ̀. dàṣẹ́ nu kọ́ mú mi tọ̀. bẹ́ẹ̀ ni onígbà kan bó sanlẹ̀ bó sojú mọ́mọ́. ó wà ní gbogbo ilé ìtajà oògùn kárí gbogbo Nàìjíríà. Sulawok Nigeria Limited ló ń ṣe tí ọkọ̀ jẹ̀dí. láwa fi ń tì. àwọn tó ti ń lò ó jẹ́ fi ṣeré. ẹwà ó sì jẹ́ jáde lára wọn. ìwọ náà máa mú láwa fi ń tì lásìkò àsìkò. iléeṣẹ́ wọn wà ní Ẹgbẹ̀jí Aláwòye Villa Làkàó Kété Baálẹ̀ Ìjẹ̀bú Ògbómọ̀ṣọ́. nọ́mbà 57 Abraham Adesanya Shopping Complex Onípaànù bus stop behind police station ìlú Èkó. telephone 080 20 40 59 54. ṣé wàá rí ewé erinrìn yìí wọ́n níbi òtútù làgbé ewé erinrìn ìwúlò rẹ̀ kan tún ń bẹ tí èèyàn bá ní ìpèníjà nípa ikọ́ ìbáṣe ikọ́ àwúgbẹ tóyìnbó ń pè ní asthma tàbí ikọ́ òtútù àyà tàbí gbogbo tí bá jẹ́ n tó lè máa dàyàn láàmú nípasẹ̀ ẹ̀kọ́ àwọn bàbá wa máa ń lo ewé yìí náà fún ọ̀nà wo ni ń gbà á lò ó ọ̀nà wo ni ń máa ń gbà á lò ó tó sì dájú tí àwọn bàbá wa ń lò nígbà wáṣẹ̀ tọ́lọ́run sì gbàdúrà wọn lórí ẹ̀ ọ̀nà tó ń gbà á lò ni pé ewé yìí náà ni wọ́n mú ọ̀gẹ̀dẹ̀ wẹ́ẹ́rẹ́ tá à ń pè ní banana wẹ́ẹ́rẹ́ àbáláyé àwọn ń pè ní ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ọ̀gẹ̀dẹ̀ yìí ó ní àwọn bàbá wo ò ní ká bó èpo rẹ̀ á ti gún ewé yòókù náà á wà lọ ọ̀gẹ̀dẹ̀ ẹyọ kan tó bá pọ́n á lọ mọ́ ewé tẹ́ bá ti lọ ẹ̀ pé yóò ṣe mẹ̀dẹ̀mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ á wà á po òrí mọ́ kíní kan bẹ̀ tán ń pè ní òrí shea butter tá bá ti po òrí mọ́ á fi iyọ̀ díẹ̀ sí ẹ máa gbọ́ ẹjẹ́ tó kà fún yín o ewé erinrìn yìí ọ̀gẹ̀dẹ̀ àbáláyé wẹ̀rẹ̀ tó ti pọ́n á bo èpo rẹ̀ á kọ́kọ́ lọ ewé erinrìn á wà á mú ọ̀gẹ̀dẹ̀ á pò mọ́ á wà á bu iyọ̀ díẹ̀ sí bígbà tí yẹn fi iyọ̀ sọ bẹ́ẹ̀ ànìjẹ́jọ́ ọ̀pọ̀ mbẹ́ á wà á gún mọ́ á wà á pò òrí mọ́ á wà á kó sínú àwọn bàbá ń jọ nínú pọ̀kọ́ àgbọn ni wọ́n kó sí ṣùgbọ́n ní ìsìn kò nílò pọ̀kọ́ àgbọn wà rọ́bà kan kó sí yìí bà á jẹ́ tẹ́ ẹ bá ti tọ́ báyìí tẹ́ ẹ bá ti tọ́ lá báyìí tọ́ lá láàárọ̀ lálẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀kọ́ ó sì dẹ̀ yóò lè máa rí kọ́yàn tu yóò sì lè máa mí jálẹ̀ dáadáa ẹ gbọ́ ara ìwúlò kan tí ewé erinrìn tó wúlò fún ni ṣé ẹ wá rí ewé erinrìn yìí kan náà bàbá tó bí mi ni wọ́n máa lò bẹ́ẹ̀ lójú tèmi tí wọ́n bá rí wípé ojú èèyàn ò rí iná mọ́ kò rí nǹkan tó súnmọ́ mọ́ tàbí tó bá wo ọ̀kan tí nǹkan bá ti lè jìnnà sí kò ní rí nǹkan náà kà dáadáa tàbí kò ní rí tí ń bẹ lọ́ọ̀kan dáadáa tàbí tó bá wo nǹkan báyìí ní tóòrùn bá ti mú gbogbo ọ̀ funfun lójú rẹ̀ yóò dàbí kurukuru ewé ìkan náà bàbá mi máa ń lò ọ̀nà méjì ni wọ́n máa ń gbà á lò ó ewé erinrìn yìí àwọn bàbá máa ń lò láti tọ́jú ojú ọ̀sẹ̀ méjì ni máa ṣe wọ́n á máa dáàbò bò wọ́n á máa fi dáàbò bò ojú kí ọmọ bá fọ́ tàbí ọmọ bá rẹ lédèyàn ní rèwerèwe tí yóò fi rojú lò dálẹ́ ọ̀nà àkọ́kọ́ tí a máa gbà fi dáàbò bo ojú ẹni tí ó bá tí ní pé níyà ojú tí ojú rẹ̀ ò fi ní fọ́ bóyá jàǹbá kan ni ó ṣe lójú ni bóyá ó ní àrùn pé ojú wọn máa ní àrùn ojú níran wọn tí ojú tiẹ̀ ò fi ní ìpèníjà kátàràtì ò ní múyàn lójú glaucoma ò ní múyàn lójú àwọn ntàǹdà akọ yìí àwọn ni èèpo tí máa ṣàdédé hù tí ó sì bo ojú èèyàn àwọn náà máa dà fẹ́lẹ́fẹ́lẹ́ bí awọ báyìí ni ṣùgbọ́n awọ ojú ni ó mú wá tí ojú ò ní rí nàmọ́ dáadáa ẹlòmíì wa máa bá ṣiṣẹ́ mójútó nílé ìwòsàn lóyìnbó tí wọ́n sì ṣe abẹ fún un ṣùgbọ́n ẹlòmíì gan wọ́n ṣiṣẹ́ abẹ náà fún un ń gbé kọ́ lọ́wọ́ nú yóò tún kó bá kó kú náà ni
ẹ̀yin èèyàn wa ẹ má jà dágun lásì nǹkan bàbá wa nígbà wáṣẹ̀ bá a ṣe lè ṣe tó fi jẹ́ pé èèyàn ò ní nípèníjà nípa ojú in any form ọ̀nà yòówù tó lè gbà wá ọlọ́run dáàbò rẹ̀ bòyàn ewé erinrìn yìí náà ni a wà mú ẹyọ kan ńbẹ̀ bàbá mi ní máa ń ṣe ewé erinrìn àmọ́ ẹ̀sìn sí abẹ Yorùbá sí o Yorùbá náà ní sí abẹ o torí ẹlòmíì kò ní gbàgbọ́ sí à ń síngbẹ́rẹ́ ká máa wẹsẹ̀ lóòótọ́ ni gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Bíbélì ní ìgbàgbọ́ rẹ yóò mú ọ lára dá nítorí ọba nígbàgbọ́ ńbẹ̀ bá a ti sọ ọba nígbàgbọ́ gbìyànjú ẹ̀ wò kì í ṣe túláàsì Ọlọ́run gbàdúrà wa o bá a ṣe é lóore o ewé ẹyọ kan ilẹ̀ ẹ̀jà tẹ́ bá ti dé díẹ̀ ẹ̀ dìjú já ni tẹ́ bá ti wá já ẹyọ kan ẹ̀ wá yájú ẹ̀ tún sún ọwọ́ mọ́bẹ̀ ẹ̀ tún dìjú ẹ̀ tún já kan sí tẹ́ bá ti wá délé lálẹ́ tẹ́ bá fẹ́ sùn ewé yìí ẹ̀ gbu ẹyọ kan ẹ̀ fún sí ojú ẹ̀ gbọ́dọ̀ ẹ̀ ti fẹ́ sùn o ẹ̀ dìjú ẹ̀ tẹ́ fi sùn ni ẹ̀ tún já kókù ẹ̀ fún ẹyọ kan náà ni ẹ̀ fi sí ojú ẹ̀ fún sí ojú ẹyọ kan náà lẹ́jà ẹ̀ wá dìjú títí oorun ó fi ra yín lọ tẹ́ bá ti jíjọ́ kejì kò léwọ̀ kankan mọ́ bàbá mi ní tí yẹn bá ṣe bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò ní nípèníjà ojú o nǹkan kan ò ní í ṣe lójú lábẹ́ bó ti wù kó rí kò láà ń jatare kò lọ́fọ̀ kankan ewé ìméjì àmọ́ májèmú ti mẹ́bẹ̀ ni pé wàá dijú tó wá ti fẹ́ ja èèyàn lè já wálé rẹ o kẹjà ló didi mo ṣe já tọ́pọ̀ yìí tó yẹ pé wọ́n fẹ́ sùn lálẹ́ ni wàá kàn dijú tí wàá jẹyọ̀ kan nú ẹ̀ kì í pé kọ́ wá lọ dijú ẹgbẹ́ jíníkà dijú ẹgbẹ́ jíníkà dijú tó wà lọ kọlu kọ́ta o rárá o níbi tó ti fẹ́ ja ìyájú rẹ lè ja mú wálé tó bá ti fẹ́ sùn tó fẹ́ lò lálẹ́ torí èdè òye ẹlòmíì ó sì máa fi fóònù dàmí láàmú ni ẹ̀yin bẹ́ẹ̀ ti ní ká já ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa ẹ jà mo ṣe jà yìí tó bá ti fẹ́ sùn lálẹ́ kódà wọ́n ṣe gàgà sítẹ́mù ẹ̀kan lẹ́ bá já ẹ mú wálé tó bá fẹ́ sùn lálẹ́ wàá jẹ ewé ẹyọ kan bẹ́ẹ̀ díjú ẹ jẹ ẹyọ kan bẹ́ẹ̀ ẹ tó díjú ẹ tó jẹ ẹyọ kan bẹ́ẹ̀ tó bá ti wá fẹ́ sùn ẹwà ara báyìí ẹyọ kan báyìí ẹ ra báyìí ẹ wà fi sójú ẹ ẹ rí i pé ọwọ́ rẹ̀ ẹ rí i pé ewé yẹn kan ijú ẹ ọkàn ọmọ lójú báyìí kì í ṣèyàn ní nǹkan kan ẹyọ kan yìí lẹ́wà fi sójú ẹ ni mo ti fi sójú ẹ èyí ó sì díjú mọ́ báyìí ẹ tún mú ẹ̀kọ́ kù ẹ tún fọwọ́ ra báyìí ẹ tún fi sójú kejì ẹ wà díjú ẹ wà sùn lọ bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba tó dá ewé tó dá egbò tó dá èmi tó dá èyí tẹ́ ń gbọ́ mi tí ò sí agbára irú agbára bẹ́ẹ̀ lọ́wọ́ ẹnì kankan mọ́ yóò sì fàṣẹ sí yóò sì rí bẹ́ẹ̀ tí bàbá mi ṣe máa ń ṣe nìyẹn tí èèyàn bá ní ìpèníjà nípa ojú mo fi Ọlọ́run alààyè búra fún yín bí bàbá mi ṣe máa ń ṣe ewé yìí náà lẹ́ẹ̀ lọ ẹ̀ hàn kò ní sèso rẹ̀ yìí ń bẹ̀ ewé yìí náà là á hàn sẹ́ẹ̀rí ewé yìí máa ń ní omi lára púpọ̀ ẹ wà á lọ yóò kúnná gan-an òkúta kan ń bẹ táwọn bàbá ń pè ní òkúta tìró yìí nígbà tá a wà kéékèèké àwọn ọmọ wa máa ń lọ wọn á dà sínú ilé tìró wọn máa ń lé sọmọ lójú láì fògùn kankan sí tìró gangan ní ipa tó kó nínú ojú ènìyàn tẹ bá bèrè lọ́dọ̀ àbáwá nígbà wáṣẹ̀ òkúta tìró yìí lẹ́wàá lọ́mọ ewé tẹ bá ti wá lọ́mọ ẹ wàá gbé sóòrùn sẹ́yìn pé mo ní ewé yìí ní omi lára tẹ́ bá ti gbé sóòrùn ẹ jẹ́ kó gbẹ ẹ wà tuntun lọ gan a máa ń lọ tìró tí ó kúnná tìró yẹn gangan tó bá fẹ́ lò sójú àmọ́ máa wá lọ tí ó kúnná gan débi pé yìnrìnyìnrìn máa ń ṣe yìnrìnyìnrìn yẹn ojú rẹ yóò kó mẹ́ yóò wà á kú dúdú nìkan ẹ wà á rọ síbi kan Yorùbá ní ọ̀pá tìró ń bẹ ọ̀pá tìró yẹn bó ṣe onírin lẹ bá rí ń bẹ ọ̀pá tìró onírin ń bẹ ọ̀pá tìró onígi ń bẹ àmọ́ bàbá wa fẹ́ lo tìró àkọ́kọ́ tó bá fẹ́ kọ́kọ́ lé wọ́n kọ́kọ́ fi sí ẹnu báyìí wọ́n fi tọ́ sí lẹ́nu wọ́n wàá jù sínú ilé tìró nígbà wáṣẹ̀ ayé ìjọ mọ̀ dáa o ó sì dá láyè ìsìn náà o tá a bá lè kọ́ ìṣe wọn tẹ́ bá ti wá fi itọ́ sí itọ́ ẹnu yín ẹ̀yin náà lẹ́fẹ́ lé itọ́ ẹnu yín lẹ́fi sí kíní ọ̀pá tìró òun ẹ wàá sọ sínú ilé tìró aláwọ̀ ń bẹ ṣùgbọ́n láyé òde òní ẹ má lo ilé tìró aláwọ̀ o ẹ lo ilé tìró onírin torí egbògi tí mo sọ lẹ́yìn nísìn bẹ́ẹ̀ bá lo ilé tìró aláwọ̀ tẹ́ ẹ fi ilé tẹ̀kùtẹ̀ wọ àwọ̀ tìró lọ èkúté a máa jẹ aláwọ̀ ọ̀hún ẹ jẹ́ rò ní pé àbáwọn àjẹ́ lọ́wọ́ lọ àbáwọn oṣó ti dàmí láàmú ẹgbẹ́ títí sọ pé mo lọ́wọ́ ayé nú rárá bẹ́ẹ̀ kọ́ o ẹ lo lè tìró onírin wọ́n ń tà á lálẹ́ mílíọ̀nù báyìí wọ́n fi ṣe ọ̀pá rẹ̀ náà sí mẹ́bẹ̀ ẹ kọ̀ọ̀kan mọ ẹ fi tọ́ sí báyìí ẹ ti rọ tìró tẹ lọ yẹ àtẹwé ẹ̀rọ sínú lè tìró tó bá ti gbẹ ẹ lọ kókó ná ẹ wà fi sí tẹ bá ti fi tìró ìtọ́sí ẹnu tẹ fi sí ẹ wà jì pọ̀ sẹ́ẹ̀rẹ́ ọ̀gẹ̀gẹ̀ ibi tẹ́ fi gbámú níbi ọ̀pá tìró yẹn ìtọ́ ò ní débẹ̀ ẹni tẹ́ fẹ́ fi máa lé sójú rẹ̀ ìtọ́ ti débẹ̀ pàmò yóò yẹ yín nìsín láti wá sọ sílé tìró fáfilé dijọ́ kejì tìró òun ó ti gan mọ́ ibi tẹ́ fi tọ́ sí wù tẹ́ bá ti wá fẹ́ lé ẹ̀kẹ́ mú báyìí ẹ bá ti lé sójú báyìí omi wà lójú omi ojú yẹn yóò tún bọ́ sójú rẹ̀ tìró ti dó lójú yín ẹ tún sọ sínú ilé rẹ̀ báwo bá ṣe ń lé níjọ́ gbà wá sẹ́nu
ẹ tún wá tẹ bá ti mí pọ̀ wáyé ẹ tún yọ padà ẹ tún lé sí ojú kejì tẹ bá fi tìró sójú yàtọ̀ sí pé bá sọ oògùn ojú tẹ bá nu dáadáa tẹ wo mìíràn èèyàn máa fáìn sí ọkùnrin lélẹ̀ obìnrin lélẹ̀ ṣùgbọ́n fáǹfààní kí wọ́n sọ pé ọkùnrin lé tìró láyé ìsìn wọ́n lè rò pé tìró àmúdó tẹ fẹ́ máa fi fẹ́ yàwó lẹ́lẹ́ ẹ máa lè sùn lálẹ́ tẹ bá ti lé lálẹ́ nígbà tí ọbẹ̀ ìdíjọ́ kejì yóò ti ṣiṣẹ́ fún ojú kò sì ní hàn púpọ̀ mọ́ tẹ bá ti wẹ̀ so yóò lè ṣiṣẹ́ àlàáfíà fún ojú ẹ máa lè sùn lálẹ́ tẹ bá fẹ́ sùn tẹ fẹ́ bọ́ sórí bẹ́ẹ̀dì ẹ lè sojú báyìí tẹ bá ti lé mo ṣe sọ̀hún ẹ sì ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ojú ó sì máa rí iná sí i tọ́ ẹ̀yin èèyàn wa lórí ètò yìí ètò wa ìgbà wáṣẹ̀ la wà o orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ti lé toko mo ti ń ṣàlàyé fún yín pé àwọn egbògi wa kan fẹ́ jáde tó jẹ́ tuntun mo ní tẹ́ bá ti jáde ajẹ̀kẹ́ gbọ́ ó ti wá jáde báyìí o ó ti wà ń ta ní ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú ẹ bá fẹ́ máa kó ní pálípálí ẹ fẹ́ máa kó lẹ́jẹ̀wọ̀n a pè ní orúkọ rẹ̀ ní àlùjó gángan àlùjó ní àtẹ̀kẹ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ó wà lólómi ìwọ tó bá mọ tí mu o lè rọ olómi tó bá ti ń lò ó lè sọkọ ọkọ ìyàwó ẹ̀ dalẹ̀ gbáà ó sì tún wúlò fún obìnrin tí ń bá ń ṣe àkókò rẹ̀ tàbí àkókò rẹ̀ bá tó tí ń bá ń rí àwọn àpẹẹrẹ tí ń bá ní lára nínú nǹkan oṣù rẹ̀ bóyá inú rún bóyá ìtàn ń ro bóyá tó bá fẹ́ ṣe nǹkan oṣù ara ọmọ aró ìbá ọmọ mu tí bá ti ń lo àlùjó àtẹ̀kálẹ̀ gbàngbàngbàn yóò sì lálàáfíà ìwúlò rẹ̀ pọ̀ gan lára o àbí ọ̀pẹ́ ẹ̀yìn ń ròyàn tàbí àyà ń ròyàn tàbí ẹlòmíì nǹkan ọmọkùnrin nǹkan já jẹ́ ń bẹ̀ bá ti ń lo àlùjó gángan ẹ̀rí yóò sì máa wà lálàáfíà yóò lè sọkọ ìyàwó rẹ̀ dálẹ́ àní lawafin oníyẹ̀fun ti wà tẹ́lẹ̀ oní powder àwọn tó ti lò wọ́n kan sára sólódùmarè wọ́n sì kan sára sí bàbá wa tọ́lọ́run fún lóye láti ṣe lawafin ẹ̀rí pé lawafin orúkọ bàbá ni Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jì orúkọ bàbá ẹ̀rí nǹkan tí nǹkan ọ̀bàdá yẹn lójú èèyàn onífọkọ bàbá rẹ̀ sí o ó kọ́ gangan customized number ni orúkọ ìdílé ni Lawal Ẹgbẹ̀jì Lawal la fi ṣe orúkọ yẹn ló jẹ́ lawafin ṣé lawafin oní powder téèyàn bá ti lò ra tó ti lórí wọn ò jẹ́ fi ṣeré ẹ wàá sì jẹ jáde lára wọn ìwọ náà máa mu lawafin lásìkò tí a máa ti ń lò ìwọ ó sì rí i pé òun náà iṣẹ́ rẹ̀ pọ̀ ara ó tò kò ní sí ìrora kódà béèyàn bá ti ní ìpèníjà nípa àìsàn kan rí tó wá ti ń lo lawafin dèdè tí wọ́n ń pè lára èèyàn ìní ọ̀lọ́sàtúnṣe rẹ̀ ó ṣiṣẹ́ fún bóyá èèyàn lẹ́jẹ̀ rúru ni bóyá èèyàn ò tí ì ní kò ní jẹ́ kéèyàn ò ní kò ní jẹ́ kéèyàn ò ní tọ̀ ṣúgà bẹ́ẹ̀ náà ni ẹ̀ sùn àlàáfíà ẹ̀ rí lawafin yìí iṣẹ́ rẹ̀ pọ̀ lára o èyí òun náà ó ṣiṣẹ́ fún àlùjọ àtẹ̀kálẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n olómi ni kò lọ́tí kankan nú àbí èèyàn bá rí tọ̀tọ̀ èèyàn bá rẹ̀ yọ ṣe bóyá kò ìtọ̀ rẹ̀ ọ̀wá dáadáa àbí pín méjì kéèyàn lọ lò ó àbí nǹkan oṣù àkókò obìnrin kò wá mọ́ dáadáa tàbí kò tiẹ̀ wá mọ́ ni kò lọ lawafin yóò sì rí gọ́dàn wò yóò rí pé rere lolúwa ẹ̀yin èèyàn wa àwọn egbògi wa tó jáde nu tọ́ mo mẹ́nu bà ọ̀kan náà fún yín mo ní oògùn COVID-19 one stone ó ti wà níta báyìí o ó ti wà níta báyìí o ẹ̀yin èèyàn wa ẹ béèrè ẹ lẹ́jẹ̀ wọn oògùn ibà tó dájú ni ibà ṣe bà gbóná tó ń pè ní fáírọ́ọ̀sì COVID-19 àti dánwò ó sì ti gba òǹtẹ̀ lọ́dọ̀ ìjọba pé ọ̀kárí ọmọ ọ̀dọ̀ rere ni ó wúlò fágọ̀ ara ẹ̀yin èèyàn wa yẹ lówó a sọ̀rọ̀ lásán ẹ mọ̀ pé ẹni tí ìdílé rẹ̀ bá jẹ́ ìran olókìtì ẹ mọ̀ pé tí wọ́n pè lọ́bọ̀ lórí igi ẹranko mi bàbá ta òkìtì ń yóò tètè rẹ òun ju àwọn tọ́jú ìran wọn lọ ìran bàbá wa ní í ṣe àlè lórí afẹ́fẹ́ bí àwọn yẹn ṣe wà lọ nìyẹn a ṣe oògùn COVID-19 yẹn méjì ni ọ̀kan mẹ́ta ń pè ní one stone òkò kan tó tà fi pàgbẹ́ ẹyẹ bí ẹ bá lò nísìn òun gbogbo bà ló ṣiṣẹ́ fún typhoid fever ni malaria ni yellow fever ni kódà ó ṣiṣẹ́ fún ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ tá ń pè ní fáírọ́ọ̀sì burúkú tí ń pa àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn lára nísìn tá ń pè ní hepatitis B ẹ̀yin yẹn wá ẹ̀yin ẹ̀dẹ̀ wò ẹ̀rì pé rere ló wá tẹ́ ẹ bá lò ẹ̀rì pé Ọlọ́run ó sì lò ó láti fi ṣe kòǹgẹ́ àánú àlàáfíà ara rẹ̀ lára wa iṣẹ́ rẹ̀ pọ̀ ní one stone yẹn ẹ̀yin yẹn wá ọ̀pọ̀lọpọ̀ ń pè wá lórí aago wọ́n ń pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa pé gbogbo ń tẹ́ ń sọ yìí ǹjẹ́ tí ẹ ṣèwé fún mo wá sọ fún wọn pé a ṣèwé fún ìwé tá a ṣe fún ti pẹ́ gan ẹ̀rí ìwé tá a ṣe fún ni ẹlòmítọ́ bá tiẹ̀ ti rà wọ́n ò rí fọ́tò tèmi gan bẹ̀ wọ́n sì rí fọ́tò bàbá mi ń bẹ̀ ẹ̀rí bàbá mi gangan tá à ń pè ní Ẹgbẹ̀jì fọ́tò wọn wà ń bẹ̀ tí ẹ bá ti wò ẹ̀rí à ń pè ní orúkọ òwe yẹn ni egbòogi ìwòsàn àrùn ara tí àwọn bàbá wa nígbà àbáláyé tó dájú nígbà wáṣẹ̀ ẹ̀rí àwọn ọ̀rọ̀ nípa bí iṣẹ́ wa ṣe wáyé bàbá mi gbogbo ẹ̀ ló ti wà ń bẹ̀ ìwé náà rèé bẹ́ẹ̀ bá ti kàn sí olùléeṣẹ́ wa
tó wà ní Èkó tàbí l'Ògbómọ̀ṣọ́ tàbí ní Ìlọrin pẹ̀lú ògọ́lá bẹ́ẹ̀ bá pago wa yóò sì tẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà la ṣe oríṣiríṣi fọ́nrán tá à ń pè ní kásẹ̀tì èyí tí mo kọ́kọ́ ṣe rèé ó ti pẹ́ o ẹ̀rí ẹni mo pè ní ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ ẹlòmíì ó tiẹ̀ ní imagination làlá ńgbọ̀ bá wo kẹsẹ̀ tì mí ọmọ ìtumọ̀ rẹ̀ àti bọ́ bá lálàá kí ló lè ṣe sí bóyá àlá yẹn àlá bẹ̀rù ni tàbí àlá àpèníjà ni tó o sì tọ́jà àlá burúkú tó o fẹ́ kọ́lọ́ wọn sọ di dáadáa padà ọgbọ́n tó lè dá sí wa ń bẹ̀ tó o bá ti rà ó rí tàbí ó bá tiẹ̀ jẹ́ àlá dáadáa o sì fẹ́ kọ́lọ́ wọn bá mú àlá rẹ̀ ṣẹ kí ẹsẹ̀ kí báyà wà lálàá pé òun rówó he ó bá ti di pé o ti kàjàgbọ̀n rárá o tó bá ti wo kẹsẹ̀ tì tó bá yẹ pé ọba lálàá pé o ṣe rere láyé ni bó ṣe wá ṣe ló wá ṣe lójú kò ní jójú oorun nìkan ìwọ náà wá ṣe rere láyé ọlọ́lá pé o bímọ lójú oorun tó ṣe bímọ dáadáa lójú ayé ọwọ́ àánú fọ́nrán yìí tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sọ̀rọ̀ pé èmi ọmọ yín sí Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo mọ̀sọ̀ ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080-335-80664 ẹ gbọ́ dáadáa 080-335-80664 zen number mi tẹ́lẹ̀ pè mí sí 080-20-40-59-54 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 080-20-40-59-54 a tún ní àwọn oríṣiríṣi nǹkan tí iléeṣẹ́ wa ń gbé jáde bíi shinap ẹ̀rí aromatic shinap ní royal zebra shinap kódà àti dry gin tí a bá ti béèrè fún lẹ́jẹ̀ wọ́n ẹ̀rí iléeṣẹ́ wa tó wà lẹ́kọ̀ọ́ ní number 1 Ewu Olóyè street Ìtàsánní ní Ṣàgámù ní Ogun State láti ń pan àwọn ilé ẹ̀yìn èèyàn wa tẹ́ bá fẹ́ rí mi bóyá ìmọ̀ràn tàbí àlàyé tàbí ìbéèrè tàbí ìwádìí nípa àrìn àjò ayé yín ni ẹ wò mí sí ìlú mi ní Ògbómọ̀ṣọ́ ní Làkà Òkété ní Baálẹ̀ Jẹ́rù ilé alága ibi tó bá ti ń dógbómọ̀ṣọ́ tó bá ti ń bọ̀ ìwọ kàn bọ́ọ̀lẹ̀ ní gáràjì sọ fún ọlọ́kadà pọ̀ lọ sọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì ọlọ́kadà ó gbé ọdọ́dọ̀ mi ìwọ tó bá fẹ́ rí mi ní Ìlọrin mo wà ní opposite Methodist Church ní Ọlọ́runṣògo ní ìlú Ìlọrin ibẹ̀ la wà tó bá ti débẹ̀ ìwọ kàn bọ́ọ̀lẹ̀ lọ́run lọ sí Ọlọ́runṣògo lọ́pọ́sìtì àdójúkọ Methodist Church nílọrin kó o béèrè ọ́fíìsì bàbá Ẹgbẹ̀jì mo rí ọ́fíìsì àbáyé ni ọba wa ń bẹ̀ a sì wà ní Abraham Adesina shopping complex number 58 ní Onípàánù ọ̀fẹ́ ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú police station Onípàánù báyìí ní ìlú Èkó ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ mi ẹ má jẹ́ àsọ lẹ́nu ọmọ tó bá sọ lẹ́nu ọ sọ àpò ìyàkọ́ ẹ ní jìyà èmi ò ní jìyà à ní jìyà tọmọtọmọ o ó dìgbà kan náà ó dàbọ̀. Ẹgbẹ̀jì dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì gbogbo l'Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Suleiman Ẹgbẹ̀jì gbogbo l'Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Suleiman Ẹgbẹ̀jì ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Suleiman Ẹgbẹ̀jì ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì.